ẹ̀yin tèmi Yorùbá bọ̀ wọ́n ní pé tí ẹlẹ́bi bá ti mú ẹjọ́ ẹlẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ o bẹ́ẹ̀ bá gbàgbé wípé Alhaji onílé ńlá ṣe fọ́nrán kan nípa Ọ̀túnba olùdásílẹ̀ Fuji wípé wọ́n díràgì Kollington Àyìnlá èyí ló wá fà tó fi wá bọ́ síta lórí afẹ́fẹ́ tó fi ṣe apology video wípé kí Ọ̀túnba olùdásílẹ̀ Fuji kí wọ́n má bínú torí pé kí ni ohun tí wọ́n ń sọ nípa Kollington kò dáa rárá o àwọn kan tilẹ̀ wà tó jẹ́ wípé wọn ò mọ bí ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀ wọn ò mọ bí ìjà náà ṣe bẹ̀rẹ̀ àmọ́ kété tí wọ́n bá ti rí fọ́nrán yìí lórí TikTok page wọn àbí wọ́n rí fọ́nrán yìí lórí Facebook page wọn rí i pé wọ́n kàn máa sọ̀rọ̀ ṣàkàṣàkà sí Kollington Àyìnlá ni wípé ohun tí wọ́n ń ṣe yìí kò dára rárá àmọ́ nígbà tí òun fi fọ́nrán yìí síta ó ní àwọn ènìyàn pé òun pàápàá jùlọ Ọ̀túnba olùdásílẹ̀ Fuji wọ́n ní wọ́n pe òun o wípé wọ́n dẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òun dẹ̀ gbọ́ nǹkan tí wọ́n sọ èyí ló fà tóun fi gbé fídíò yìí wá sílẹ̀ tóun fi yọ kúrò lórí péèjì òun àmọ́ àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí òun in fact àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní bú òun pé bóyá òun ti gba owó kan àbí òun ti gba àbẹ̀tẹ́lẹ̀ kan ní ọwọ́ Ọ̀túnba ni o tó mú kóun yọ fídíò yìí kúrò lórí péèjì òun wípé àmọ́ bóun ṣe wà òun kì í gba àbẹ̀tẹ́lẹ̀ òun dẹ̀ kì í gbowó lọ́wọ́ àwọn ènìyàn wípé ṣé òun jẹ́ Ọlọ́run ni tí wọ́n máa fi bẹ òun tí òun ò ní fi gbọ́ wípé torí pé wọ́n ti sọ ọ̀rọ̀ tútù wọ́n dẹ̀ ti bá òun sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lòun ṣe yọ fídíò yìí kúrò lórí péèjì òun pé kí àlàáfíà kó lè jọba àmọ́ tí Ọ̀túnba bá kọ̀ tí wọn ò jáwọ́ lórí ọ̀rọ̀ yìí torí pé wọ́n sọ fún òun wípé àwọn náà máa stop àwọn ò ní ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ àmọ́ tó nígbà bá sọ pé òun ò fi gbá mọ́ gbogbo ètò ti fi sílẹ̀ ńkọ́ kò lè parun gbogbo fídíò tí Ọ̀túnba ṣe sórí péèjì ẹ̀ tó ń búlì Kollington ṣó lè parun pé àmọ́ nǹkan tó lè ṣe fún òun tó lè dùn mọ́ òun nínú ni wípé kí Ọ̀túnba fúnra rẹ̀ náà kó lọ yọ àwọn fídíò yìí kúrò lórí péèjì torí pé ẹni tí ó mọ̀jà nítorí pé ẹni tí ó mọ bí ọ̀rọ̀ yìí ṣe bẹ̀rẹ̀ tó rí àwọn fọ́nrán yìí lórí péèjì Ọ̀túnba àwọn náà ń comment wọ́n ń sọ̀rọ̀ sí Kollington Àyìnlá pé kí lóhun tí wọ́n ń ṣe pàtó gan fún Kollington Àyìnlá wípé Barrister tá à ń sọ̀rọ̀ yìí bàbá yìí ti kú bí ọdún 15 sẹ́yìn àmọ́ ẹ̀yin sì wà mí báyìí tẹ́ ń sọ̀rọ̀ sí Kollington Àyìnlá wípé àwọn mọ̀lẹ́bí Barrister inú wọn bàjẹ́ wípé ènìyàn rí àwọn ó ti kú bẹ́ẹ̀ sì ni àwọn ẹbí Kollington náà wọ́n ń gbàdúrà wípé kí ènìyàn àwọn kó má kú wípé torí ìdí èyí àwọn fídíò tẹ́yìn náà ṣe ẹ jọ̀wọ́ ẹ lọ bring it down torí tẹ́ bá bring it down tó bá yẹn fa awuyewuye táwọn èèyàn sì ń búlì Kollington wípé òun máa padà wá sórí péjì òun dẹ̀ máa sọ̀rọ̀ wípé yíyọ tẹkùn òun kì í ṣe tójó apology video tóun ṣe yìí torí pé àwọn èèyàn tó pe òun ni àti pé ẹ̀yin fúnra ara yín pàápàá jùlọ ẹ ti bá òun sọ̀rọ̀ ẹ wo ẹ jẹ́ ká jọ gbọ́ níbi tí Alhaji onílé ńlá tó ti ń sọ ọ̀rọ̀ yìí tó ti ń yànnà náà ọ̀rọ̀ yìí. mo kí i pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá wà tí ẹ bá ti ń gbọ́ fídíò mi yìí orúkọ mi ò yí padà Alhaji Kollington Ayinde Abiodun tí ògbóyin mọ̀ náà ní Abiodun worldwide. Mo ṣe fídíò yìí first of all fún apology fún Mr. Ọ̀túnba tí wọ́n jẹ́ olùdásílẹ̀ Fuji. Tẹ́ bá ń gbọ́ mẹ́rin pé mo ṣe fídíò kan níbi ọ̀sẹ̀ kan sẹ́yìn tí mo rí pé fídíò yẹn ó bring a lot of controversy. Although Mr. Ọ̀túnba pè mí tó jẹ́ olùdásílẹ̀ wọ́n dẹ̀ bá mi sọ̀rọ̀ wọ́n sọ sáìdì títí wọn ṣùgbọ́n mi jẹ́ kó yé wọn pé mi ò gbèjà Alhaji General Kollington bẹ́ẹ̀ ni mi ì lè gbèjà Barrister torí bàbá ni wọ́n jẹ́ èmi dẹ̀ ríra mi rí pé ẹni tó bá ń búrò àwọn bàbá méjèèjì yẹn bẹ́ẹ̀ ni kọ́ ẹni yẹn ń bú Ọlọ́run ni. Barrister ti kú ọjọ́ ti pẹ́ going to 20 years now at least 15 to 60 years Barrister ti kú rèé legacy àbáyẹn ṣì ń lọ dọ́là Kollington ń bẹ láyé ayé gbọ́ wọn lọ́tún wọn gbọ́ wọn lọ́sì Kollington ò sínú ẹni tára wọn sọ pé ta ló ń bọ̀ yìí dọ́là náà ṣì ń bọ́ lórí lídé president náà ṣì máa gbọ́wọ́ tí yẹn bá wọn búrò àwọn méjèèjì yìí bẹ́ẹ̀ ni kọ́ yẹn ń bú Ọlọ́run ni torí àwọn ará Ọlọ́run nìyẹn àwọn tó ti ń bọ̀ bá Kollington ti ń rúbọ̀ for over 60 years ló ti wà lókè kò dẹ̀ wálẹ̀ dọ́là wọ́n dẹ̀ ṣe ń pè ní olórí then mi ò rẹ́ ẹ̀sìn kẹ́yìn kan máa bú àbá méjèèjì yẹn bẹ́ẹ̀ lórí fídíò tí mo ṣe yẹn ó bring a lot of controversy wípé why tí mo gbé fídíò yẹn wálẹ̀ nígbà tó tún bá pè mí fọgbọ́n ẹ̀ tẹ́ ń bínú pé mo gbé fídíò yẹn wálẹ̀ first of all Ọ̀túnba ẹ má bínú fídíò tí mo ṣe mo dẹ̀ bẹ́ẹ̀ gbọ́n family sí yín náà family kì í kọ́ mọ́ bínú àtẹ̀bí àtàrà àti gbogbo Bari fans club fáwọn tó bá jóló tó wọ́n mọ̀ mí wọ́n mọ̀ kí mi ò kì í ṣe báyìí. Wọ́n ọ̀pọ̀lọpọ̀ pè mí I receive a lot of
insult ládọ̀dọ̀ àwọn èèyàn wọ́n insult mi lóríṣiríṣi wípé wọ́n gbowó wá fún mi lẹ́kì gbé wálẹ̀ no wọ́n ò gbowó wá fún mi ẹ mọ̀ pé mi ò kì í gbowó lọ́wọ́ èèyàn what I just need what I'm trying to do it is peace ó kàn fẹ́ kí Ọ̀túnba olùdásílẹ̀ pé ó yẹ kó jẹ́ kó ti tó kàn fẹ́ àlàjànà Kollington là lọ́rùn sílẹ̀ there are so many ways tán lè gbà olówó Alhaji Sikiru Ayinde Barrister without no even kan fẹ́ bully àlàjànà Kollington là gbogbo ẹ̀yin tẹ́ ni mo gbé fídíò wálẹ̀ má bínú mi ò gbé wálẹ̀ nítorí pé mo gbà nǹkan I just brought it down láti pé káfíìlì wa peace what I'm interested in ni pé kálàjànà Kollington là pẹ̀lú ọjọ́ orí wọn yẹn gbogbo náà fẹ́ lò lẹ́yìn máa ti máa pẹ́ tó kọ́ lò pẹ̀lú dùn àti fọkànbalẹ̀. Then again mo rí oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ẹ̀mí ìyẹn kọ́ ni mo torí ẹ̀ wá apology ṣáàní sá pé kí Ọ̀túnba má bínú lórí fídíò tí mo ṣe ìyẹn bẹ́ẹ̀ but Ọ̀túnba mo rí pé màtẹ́ ti ní ẹ̀lọ́ àti ní issue lórí ọ̀rọ̀ yìí kò yẹn sìn tẹ́lẹ̀ jó yé mi pé mi ò ní proof Ọ̀túnba there's a lot of proof ló wà lórí page ní dọ́là there's a lot of proof ló wà lórí page ní dọ́là tẹ́ bá náà ti bá yín yanjú ẹ kì í sọ̀rọ̀ sí Kollington mọ́ ẹ kì í bully Kollington mọ́ but every day every blessed day ni Kollington là ń rí sí bully láwọn fídíò tó wà lórí page yìí náà ẹlòmíì lè mọ̀ bàtẹ́ ṣe but tó bá kàn débẹ̀ tó bá rí a comment a bully àbáyẹn look at me Ọ̀túnba I don't give what I can take nǹkan tí mi lè gbà mi ò kì í fún yẹn tó bá kúrò tó wọn bá yín parí ẹ tẹ́lẹ̀ bí pé ó ti tán mo bìlí pé ó gbọ́n fídíò tẹ́ ṣe tẹ́ ti sọ̀rọ̀ pa Kollington Barrister yẹn ó yẹ kẹ́ gbé ogbẹ́ wálẹ̀ ni tó bá easy èmi gbé tẹ́mi ṣe wálẹ̀ ẹni náà rí ìgbà tí mo post fídíò yẹn nígbà tẹ́ ń bínú tẹ́ ń sọ̀rọ̀ when you first call me you please ẹ̀ dẹ̀ ṣàlàyé fún mi dáadáa lẹ́tà torí pé mi ò ṣapology lẹ́tà àbí bákan pé kì í ní kẹ́ ẹ má bínú kẹ́fìlì please and fancy I do it not bad not what you say ọ̀pẹ̀lẹ̀ nǹkan tí argue tá a jọ fàlù yẹ kì í ṣe o akérògùn lèmi tí ó kì í bẹ̀rù ogun tó bá ti yá ó ti yá ni o lẹ́yìn kan blow wíṣù kì í bọ́ ọ̀dẹ́ bẹ̀rẹ̀ mi ò kì í bẹ̀rù ogun ṣùgbọ́n mo rí pé àgbà ti ń dé at 55 takun lọ 56 a ti ń bímọ ọmọ tá a bí gan ti ń bímọ a ti di grandpa ṣe é láwọn àmàlùkọ́ àti máa jìjà kan that's why you see me I don't come to Facebook or online anyhow I don't even kò yẹ yín sè ìyẹn kọ́ ló mú jẹ́ kí n ṣe apology fún yín o lórí àwọn èèyàn ńláńlá tó ń pè mí pé kí n jọ kí n make peace láàrin bàbá méjèèjì first of all jẹ́ kó dúpẹ́ lọ́wọ́ my brother brother Ismail Adegbola I respect you a lot my dear brother thank you so much fún peace ten fẹ́ kó ṣẹlẹ̀ with a promise pé peace ma reign. Again, my big brother me, Shegeya. Brother me, thank you so much. Lè gba nǹkan tí lọ́wọ́ mi. Mo dẹ̀ kí o gbọ́n tó ń pè mí láti Canada àti US àtàwọn ti UK àtàwọn tó jẹ́ fans Barrister tó ń pè mí pé kí n jọ àmọ́ mi àná pé mi ò kì í ṣe báyìí kí n bring peace. That is why àti wípé ó wù mí pé kí n ṣe ni. No one can force me to do what I don't like to. Ṣùgbọ́n anybody bọ́ mi pé tí n bá bá yẹn jà wọ́n padà ṣàbọ́lọ́jì ni ká dọ̀bálẹ̀ fún rárá kò ní kíyàn mọ́ ga yẹn mo fi ní kọ́tùnbó má bínú àti gbogbo ẹbí ẹ̀bùn tó bá pátá bẹ́ẹ̀ tọ́túnbá tó bá pé lóòótọ́ ẹ fẹ́ búlì Kollington mọ́ màá fẹ́ kẹ́yìn náà ṣe bébí ṣe gbogbo fídíò tẹ búlì Kollington tó wà tẹ́ ti ṣe ti pẹ́ yẹn you have to go back now to your page and bring all those videos down ẹ delete gbogbo ẹ kọ́ bẹ́ẹ̀ ló ń bá débẹ̀ ọ̀la wọ́n á tún máa táìpù kan tó máa fi búlì Kollington ni ẹ̀yin náà fílẹ̀ ẹ̀ náà ẹni fídíò tí mo ṣe yẹn ẹni ṣe ni àwọn family àwọn ẹbí àwọn ìlọ yín bẹ̀rẹ̀ sí ń pè yín báwọn pẹ̀lẹ̀ sí ẹni wọn àwọn èèyàn kọ́mẹ̀ntì wọn ń búlì yín the same way bẹ́ẹ̀ ṣe fíìlì yẹn General Kollington náà fíìlì bí General Kollington bá fíìlì yẹn àwọn ọmọ General Kollington náà wà online they all feel it kò sí nǹkan tó máa kọ táwọn ọmọ Kollington yóò kì í rí táwọn èèyàn máa pẹ́ ṣe wúro ẹni ló ń bú àbá àwọn bàbá òun ti wà lókè ó ti ń jayé ti pẹ́ ó ti ń bá president jọ ọ̀hún ti bí àwọn eléyìí olùdásílẹ̀
for peace to reign freely mo bẹ̀ yín pẹ̀lú orúkọ Ọlọ́run mo forúkọ Ọlọ́run bí tóbi Ọlọ́run bẹ̀ yín ẹ bá mi lọ sórí page yìí gbogbo àwọn fídíò tẹ́ ti bully Alhaji Kollington yẹn táwọn èèyàn comment sí ẹ lọ gbé wálẹ̀ ẹ mọ̀ pé mo gbé fídíò tàbí kí n gbé wálẹ̀ mo gbé wálẹ̀ fún yín mo receive a lot of insult lọ́dọ̀ àwọn èèyàn that's not a problem àwọn tó mọ̀ pé mi kì í bọ́ àpèrè gbowó they know I brought that video down nítorí peace ni ẹ lọ wá gbé fídíò ẹ wálẹ̀ ẹni tí jẹ́ra Kollington ìlànà ẹ jọ torí Ọlọ́run peace la fẹ́ o wọ́n sọ kíní kan fọ́túnba ẹ mọ̀ yẹ kí blogger bá yín dá sí i tí blogger bá yín dá sí i ẹ̀yin kò ní láìkí ẹ̀ kò ní ṣe panamọ́ sí i for example ẹ wò já Òṣùpá àti Alhaji Wasiu àbí PASUMA they fought tó ẹ pé ìgbò tó stage kan this is why I respect Òṣùpá so much ó gbéra fún rẹ̀ pé òun fẹ́ bẹ́ẹ̀ di jámọ̀ ó dẹ̀ ló fẹ́ make peace pẹ̀lú ẹ̀ ó dẹ̀ lọ bánlé láti fọwọ́ láti pé kó kí fún ti yẹ tó kú nígbà tó kò sí lẹ́gbà yẹn ó wà l'Amẹ́ríkà ó dẹ̀ dé ó dẹ̀ make up mind ẹ̀ pé òun ò ní bẹ́ẹ̀ ni jámọ̀ ṣe bó lòun fẹ́ bọ́ rẹ̀ ẹ̀dì sọ rẹ̀ kí ló wọn bàjá kó wọn bàjá mọ́ náà ó lọ sọ́dọ̀ ẹ̀ wọ́n make peace láti gbà kò sí já láàrin wọn mọ́ àwọn blogger ti gbàjà lọ́wọ́ wọn tó ṣe parí mọ́ sí wọ́n ṣe máa já báwọn blogger ṣe máa já tó rọ́pọ̀lọpọ̀ bloggers yẹn sì orúkọ lágbà ọ̀tún àtòsí òní wọ́n fi ń jẹun kọ́nà wò jàmọ́ wọ́n ti jọ sọ̀rọ̀ àjàmọ́ àti dọ̀rẹ́ kò ní sí jàmọ́ láíláí ṣẹ́wọ̀n blogger torí ẹ̀ gbọ́ àwọn náà sìn their regret ogún àtàjì bára wọn ṣe ẹjọ́ aláwọ̀ ẹ̀yìn gbogbo fásitì jẹ́ra Kollington láti orí bọ́dà mi àpèrè Lukman ẹjọ́ àti president Kollington fans club ẹ bá wa kéde àwọn bàbá méjèèjì wọ̀nyí late Dr. Sikiru Ayinde Barrister and Alhaji General Kollington àwọn méjèèjì their figure èèyàn ńlá ni wọ́n láwùjọ o Barrister ó ti kú ti pẹ́ bẹ́ẹ̀ dọ́là ó sì gbé bẹ́ẹ̀ tó wà láyé bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀ tó ń gbé láyé General Kollington dọ́là ló sì rẹ́lá tó jẹ́ ní wọlé láíláí ẹ jẹ́ kí bàbá tó kù yìí tó wà láyé afẹ́kẹ́ jẹ́ kó lo gbogbo láìpẹ́ tó kù pẹ̀lú ìrọ̀rùn ẹ bá gbé ogo fídíò tó bá fi bú Barrister ẹ bá gbé wálẹ̀ torí àwa tí ń sọ yín o as apology ká má padà wá bá yín lọ́la o Ọ̀túnba as apology tàbá rí mi ká má padà wá bá yín o àpèrè Lukman àwọn ọ̀dẹ̀ ní bú Barrister ní bú Kollington o ẹ̀yin gẹ́gẹ́ la máa wá bá o ẹ̀yin gẹ́gẹ́ la máa wá bá o àwọn òní bú Kollington àdìgbà torí ẹni tó bá nírú àwọn bàbá yẹn sínú ilé kò ní gbà lẹ́kẹ̀ẹ́ kó kú náà méjèèjì dọ́là àwọn family Barrister wọ́n sì sun ẹkún Dr. Sikiru Ayinde Barrister pé wọn ò ní mọ́ pé wọn ò rí mọ́ dọ́là àgbáyé the world tó jẹ́ Yorùbá bí tí kì í bí àgbáyé lè wà tí Yorùbá wà wọ́n sì sunkún lẹ Sikiru Ayinde Barrister pé wọn ò rí mọ́ dọ́là family General Kollington wọn ò ní bí Ọlọ́run kíkọ́ ní tó kú láéláé kó fẹ́ lu 200 years láyé wọ́n mọ̀ bí Ọlọ́run kọ́lọ̀ fún lálàáfíà àwọn ọmọ Kollington wọn ò ní bí Ọlọ́run kí àbá wọn yóò kú sí láéláé wọ́n ní kẹ́mi ẹ̀ máa wà kó máa wà kò sẹ́ni tó fẹ́ fi èèyàn láì sílẹ̀ àwọn ẹni bí tọ́lọ́dẹ̀ máa ń ṣerú orí báyìí fún ọ̀pọ̀ kí n tó bú Barrister ṣé mo kọ́ ti wọnú inú ẹbí mi ta mo fẹ́ fi wé Barrister ṣé mo lẹ́bí ṣé mo lẹ́ni tó wà nínú ẹbí mi I'm talking about my whole family tí mo fẹ́ fi wé Barrister kí n tó bú Kollington ṣé mo ti wọnú ẹbí mi ṣé mo rí ẹni tí mo lè yọ jáde àdé ó ẹnìkan oṣù tó tó Kollington this is the question tó yẹ kẹ́ ẹ bíra yín ìwọ tó bá jókòó pé kó máa búlì Kollington àbí kó máa búlì Barrister òun ni kókó fún ẹ ṣé o nírú èèyàn bíi Kollington nínú ẹbí yín agbára tó lè ṣe láti pé o lè fi ta kámẹ́rà o lè fi máa ọkọ̀ wúkọ kó máa fi búlì Barrister kó máa fi búlì Kollington ṣé o lólówó nínú ẹbí ẹ tó lè fagbára yẹn tó lè fi gbé sókè ni ó sì jẹ́ pé àwọn àpàtàn ti dòòṣà èyí tó ti kú àti tó ń bẹ lẹ́fi wọ́n ta yín àwọn fẹ́rù yẹn máa o peace là ń fẹ́ o peace là nídìí o ẹ má yẹ ká padà wá bá yín mọ́ ègé ni o tá a bá padà wá kò ní fọ́ ni o lẹ́ẹ̀kan sí Ọ̀túnba ẹ má bínú bẹ̀tọ́ pé stage tẹ́lẹ̀ fẹ́ gbé yẹn lẹ́fẹ́ gbé ọmọ bí ọdún mo wà lé o mi ò sá o akérògùn ni mi o ibi kí n tó fẹ́ lọ àwọn náà máa ń always dúró tán a lè láàjagun mọ́ a lè láti fi kọ̀ a ti fi rà pamọ́ bẹ́ẹ̀ bí tá a fi sí àsọnù a kàn fi kọ́ ni torí àmọ̀ pé kò ṣe sọnù at any time ó tún lè bẹ̀rẹ̀ ká yọ ọbì kan sàkàtìpá ti ń dàgbà àgbà ti dé
ọmọ tí ń dá ọmọ tí bímọ ọmọ tí ń dán ọmọ tí ń dàgbà tá máa ṣe gbogbo wọ̀nyẹn fún gbogbo ẹ tẹ́ pè mí lórí ọ̀rọ̀ láti Amẹ́ríkà láti Canada láti Australia láti Europe ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yìí respect to you my once more brother mi Ismail Adegbola ìyára yóò ní bàjẹ́ respect to you big brother Shegeya I respect you a lot thank you. ọ̀rọ̀ lẹ́gbọ́ láti ẹnu Alhaji onílé ńlá yìí o kí wá ní èròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí n mọ̀ nínú comment section. This is DIGINAIJA TV. Don't forget to subscribe, like and share. Bó bá ṣe máa lọ láàmú àmú wá sí ti gbọ́ yín ẹ ṣé o ó dìgbà kan náà.